sọ pé kí lọ́mọ delete video kí lọ delete video sọmọ nǹkan táwọn ẹni ní máìdì ni lẹ́yìn ikú sáré mi náà kí wàá ló ṣẹlẹ̀ ọgbẹ́yìn kó kálukú wà láyé o adélé yín tọrọ ọbẹ̀ ni àbá tọrọ owó oúnjẹ ẹmújọ mi ò ní ìdìbò àbá kankan bí kankan. aládò ajá tó máa sọnù ni kò ní gbọ́ fèrè ọlọ́dẹ mo sọ fẹ́ńjọ́ kí ní àná mo ní kó ṣọ́ra ṣe kó sọ̀rọ̀ ẹnu sọ ò fẹ́ gbọ́ sórí àwọn tó ń dúró fún ẹ nígbà tí à ń jẹ́ àwọn náà ló tún wá lọ ń fẹnu àbùkù kan yìí ṣé orí ẹlẹ́yìn kó máa sọ̀rọ̀ Sunday Igboho ṣá dákun ṣé ọ̀rọ̀ tó ìtọ́sẹ̀ lẹ́nu láti sọ̀rọ̀ Sunday Igboho ẹni tó gbà ẹ lọ́jọ́ ìgbà tó ní òṣòro òun ló yẹ kó tún sọ̀rọ̀ sí ló sọ pé òun ò fẹ́ bàbá kan bì kan aládò ajé tó máa sọ ní kò ní gbé fèrè ọlọ́dẹ rẹ̀ fẹ́ tẹ́ ó fẹ́ tó fẹ́ tàtẹ́gẹ́dì tí sọ fún ẹ aládò ọ̀rọ̀ tó ń sọ yẹn kò tọ́sẹ̀ lẹ́nu rárá kò tọ́sẹ̀ lẹ́nu àwọn èèyàn máa sọ pé kó máa sọ̀rọ̀ má dáhùn má gbọ́ dákun àwọn kan wà tó yẹ pé wọn ò ṣe bá sọ̀rọ̀ wọn ò ṣe sọ̀rọ̀ sí tó pé wọ́n ju ẹ lọ àwọn tó pé lè gbà lọ́jọ́ ìṣòro ṣé wọn lè kó máa sọ̀rọ̀ sí irú ẹ ló sọ̀rọ̀ Sunday Igboho àwọn tó bú ẹgbẹ́ wọn tó bẹ̀ la sọ̀rọ̀ sí Sunday Igboho sọ fún pé òfẹ́ àbá kan bì kan òfẹ́ nǹkan bì kan kó lè kú dílé ẹ̀mọ́ ìtọ́wọ́ bẹ̀ lọ́wọ́ wọn ó ti fi ẹnu kọ kọjá yẹ gan aládò ó ti kọjá yẹ gan ó máa kọ́ lẹ́tì wòtòwòtò mo máa ń sọ fún ẹ mo sọ ọjọ́ kí náà tó ń gbé ẹ sípò láì ṣe mi mo sọ fún ẹ pé kó ṣọ́ra má fẹnu kọ òfẹ́ gbọ́